يا ذا العلا يا أريدون البرجات يا من أتم عليه الله خيراتي كاد لآدي فإن الكيد من حسد أو يسقطك بأنواع المكيدات لو يسقطك ولو قاموا على جبل إلا إذا أسقطوا تلك السماوات إلا إذا أسقطوا تلك السماوات تبت يدا للهادي ألفا يؤتي الرشاد تبت يدا للهادي ألفا يؤتي الرشاد حي لنا الكريم لا سيما صار قيما شهدت بعد الملال أدني متبار لهلال تبت يدا للهادي ألفا يؤتي الرشاد مضحته من أصحابي المكرمين الأصحاب هذا بيان للناس يزيل شر الخناس تبت يدا للهادي ألفا يؤتي الرشاد بسم الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم tí ó bá rí báyìí bó bá rí báyìí ó tún ní ọ̀nà bí wọ́n ti máa ń gbé gbà. ó tún ní ọ̀nà míì téèyàn máa ń gbé gbà. ní tí n bá ní o sọ ní o sọ mi ní ọ̀nà míì dákun ó ní ọ̀nà téèyàn máa ń gbé gbà kì í ṣe ọ̀nà míì. ó ní ọ̀nà téèyàn máa ń gbé gbà. o ní sọ pé ó lọ́nà míì gbogbo ọ̀nà lọ́nà. gbogbo ọ̀nà lọ́nà. èyí tó rìn tí kò yẹ náà obìnrin bọ́ tí ń rìn ní náà ló fi mọ̀ rìn. bàbá mi àgbà dábàá níjà wọ́n ní ẹni tó mọ̀ rìn àtẹni tó mọ̀ tọ̀ ta ni ó kọ́kọ́ ṣáájú wọn ta ni ó kọ́kọ́ ṣáájú àwọn débẹ̀. ẹni tó mọ̀ rìn àtẹni tó mọ̀ tọ̀ ta ni ó kọ́kọ́ débi tó lọ. ọ̀tọ̀ lẹni tó mọ̀ rìn ọ̀tọ̀ lẹni tó mọ̀ tọ̀. ẹ̀yẹ́kùn Amiru ẹ̀jọ̀ fẹ́ kẹ́ máa wò mí dáadáa bóyá ẹ bá mi sún ẹ̀gá yín sún ọjọ́ dáadáa báyìí ẹ̀yin àti amúrajì kí n máa rámúrajì lẹ́gbẹ̀ẹ́ yín. ọ̀tọ̀ lẹni tó mọ̀ rìn ọ̀tọ̀ lẹni tó mọ̀ tọ̀. ìyàtọ̀ wà láàrin wọn. àwọn méjèèjì ni wọ́n jọ fẹ́ débi tí ohun wọn láti dé àmọ́ èèyàn kan ní ó ṣáájú èèyàn kan débẹ̀. wọ́n ní ta ni sẹ́lẹ̀yìn tó mọ̀ rìn yóò máa ṣe fáàrí pé òun mọ̀ rìn ni. kódà ó lè yára àmọ́ tí ò bá ti mọ ibi tó ń lọ náà dédé pé kò mọ̀ rìn náà ni. àmọ́ ẹni tí ó mọ̀ ọ́ tọ̀ kódà ó lè máa wọ́ rìn àmọ́ lásán pé ó mọ̀ ọ́ tọ̀ yẹn yóò tètè débi tó ń lọ. olùfẹ́ ṣáájú wa débẹ̀ só mọ̀ náà. olùfẹ́ ṣáájú wa débẹ̀ só mọ̀ náà. ó dà máa lọ sí. àwa sì láti sùn ọjọ́ méjì nísìnyí ìgbà tó tún máa débẹ̀ náà àná ló tún bá.
ìwọ ló jí débẹ̀ ẹni tó sùn bẹ̀ mọ́jú ńkọ́. àìsàn bẹ́ẹ̀. ìwọ ló jí débẹ̀ ẹni tó sùn bẹ̀ mọ́jú ńkọ́. méjì ni tí Ọlọ́run bá lè ní ká péjọ sí kalẹ̀ àfọwà AMIR SHABAAB lẹ́ni ẹ bá ń wí dáadáa Adamallahu hayatahu. ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí i. Adamallahu hayatahu. torí ọ̀pọ̀lọpọ̀ kan ti bójú ẹlòmíì àwọn afáwa yìí àti afáwa Jamali kì í sọ pé ẹ̀sà ni wọ́n nínú àwọn èèyàn bàbá Adábánijà ẹni pé èèyàn mò ń wojú yín bàbá àgbà Ameer Waizi mo ti ń wojú bàbá Ameer bàbá Lisanu Mihaj bàbá mi àgbà ẹ fún bàbá mi àgbà máyì dọ̀tí mo ti ń wojú ẹ̀yà àgbàlagbà yìí náà mò ń gba mọ́dàdì ẹni. كنت تطلب ما يزيدك علما أو مرشدا فنوي الذي حسن سما أو مرشدا فنوي الذي حسن سما إن التقي من المشايخ من المشايخ نادر. ẹ̀kọ́ yẹn tí Abdul Malik ka òun ilé ẹ̀kọ́ yẹn bàbá mi Adábánijà orin tó fi ń pè mí wọlé nígbà tí wọ́n kà lọ́wọ́ omi fẹ́ máa jábọ́ lójú mi mo fẹ́ máa sun ẹkún àmọ́ mo dá a padà nítorí èmi mo bàjẹ́ gan tí n bá ti sọ ẹkún sì yàn ọ̀rọ̀ níjẹ́ sọmọ́ mo á ronú pé kí ìfẹ́ kí ni mo ti ṣe débi wípé àwọn àfáwà AMIR SHABAAB àtàjẹmọ́lì wọ́n máa ń mú kọ́lámù pé àwọn fẹ́ rin orin fún mi lọ́jọ́ tí ì tí ní kankan. gbogbo táyé péjọ tìwá yìí tí wọ́n sọ pé a nílé nìyí àwọn kan wà lánàá yẹn wọ́n dáùtì ìdéyàn wa. nígbà tó ti dọ́dọ̀ wa lẹ́ẹ̀mejì tí wọ́n rò jẹjẹ wọ́n kú lọ́dọ̀ wa. ló já sí pé kì í ṣe gbogbo èèyàn lẹ́ẹ̀madọ́ kì í ṣe gbogbo ẹni tó bá lọ bẹ̀rẹ̀ náà ni kò gbàdúrà kẹjọ débẹ̀. kì í ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá jọ bẹ̀rẹ̀ lẹ́jọ́ débẹ̀. kí ni tèmi pẹ̀lú pé àjọ lànà àlejò lànà àlejò lè ní kí ni tèmi pẹ̀lú yẹn. àlejò lànà àlejò lónìí o. nígbà tí àníyàn yẹn lánàá ló dà tẹ̀ ní òdà ní tó lè fata ni ẹ fi dá lánàá tó ní pé èyí ti dẹ̀ gangan ni àjọ ń rìn ìdọ̀tí bí o borúkọ afọ àwọn máa ń ìdọ̀tí àmọ́ lẹ́ni àrùn ìdọ̀tí mọ́ mo ti yá orúkọ yín lò mí lórí إلا تقيا من المشايخ نادر كم مبصر بالعين عين بل هو أعمى. àlejò lànà sẹ́ àlejò lànà kò sábúrú bẹ́ẹ̀ tábàtò lè ní. àníyàn yẹn da sí mi lánàá torí pé àjọ yìnyín ò sí ni. sọ́bẹ̀ àníyàn yẹn da sí mi lánàá sọ́bẹ̀ àníyàn yẹn da sí mi lánàá. àníyàn rẹ dá sí mi lánàá torí pé àjọ ní kankan. torí pé àjẹ́ ní kankan ni. kò yẹ kí ó ṣe mọ̀ fún mi tó bá dọ̀tá mi lẹ́nu torí mo ti ju ẹ lọ. ẹ̀yin tí yẹn bá dẹ̀ lé tí yẹn bá èèyàn máa ń dọ̀tá ẹ̀ lójijì ni. ló já sí pé iṣẹ́ ta fi gbé ràn ta náà ni kó dìtẹ̀ ta ni èwo ni tọ̀rẹ́ tó dá sí pé ó tún dìtẹ̀ wa. كم مبصر ọ̀tá ní mẹ́ndìtẹ̀ yẹn àní tí bá nínú sọ. iṣẹ́ tá a gbé náà ta ni kò dìtẹ̀ wa. torí ọ̀rọ̀ máa ń yàtọ̀ síra wọn ní tí n bá sọ ó gbọ́dọ̀ fi kún jẹ̀má dínkù. ọ̀tá ní máa ń dìtẹ̀ yàn ní tí mo sọ kọ́ nìyẹn. ọ̀tá ní tí mo sọ kọ́ nìyẹn. torí kì í ṣe gbogbo ọ̀tá náà ni máa ń dìtẹ̀. kì í ṣe gbogbo ọ̀tá ní mẹ́ndìtẹ̀. ẹlòmíì náà wà ọlọ́run lò gẹ́gẹ́ bí olóore níbi tó ń lọ náà ni. àìmọye ẹlòmíì àìmọye gbàtà bẹ̀rẹ̀ ọ̀nà àmọ́ náà àwọn ọ̀tá kan wà àwọn ọlọ́dìdù adébẹ̀. bàbá mi Adábánijà àwọn ló ràn wá lọ́wọ́ ibi lárọ̀ kó wọ́n ṣe fún wa ni àṣẹ wọn lé wa báre ni. إلا تقيا bàbá mi àgbọ̀lá nípẹ̀kù mọ́ bá wa kí dáadáa o. من المشايخ نادر كم مبصر بالعين بل
وأعمى كمبصر بالعين بل هو أعمى. gbogbo àwọn tábà gbogbo àtàǹbẹ̀ bí pátá ẹ dákun mo fẹ́ tún ọ̀rọ̀ yìí sọ fún ẹ ní o lọ́dọ̀ tó bá ti jẹ kankan tó tí ní kankan gbogbo àwọn tó bá rí lẹ́gbẹ̀ẹ́ rẹ kọ́lọ̀ rẹ o bámi àdá ẹ̀jọ̀ nínà ni dídì oní wàhálà ibi ó ti wà yìí gbogbo wọn pátá ni wọn gbogbo pátá ni wọn láàníyàn tó dá sí mi àníyàn kí ni wọn ń tẹ̀tẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ń tọrọ gàrí náà ìwọ níwò eléyìí tó fọkàn sí yẹn pé kò ní kò sùn ẹyin wà á rí pé kò ní yẹ yóò sì máa sùn. كرامة المرء تجني للفتى شرفا. èmi ti dúró ayé débẹ̀ torí tá a bá wà ní òde àwọn àfáà wa Jamali àfáà wa AMIR SHABAAB òde kan tó wá sí pé mi ò kí n kà kúkú mo fi wá sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ ni torí pé ó ti di ẹ̀jẹ̀ kódà ẹlòmíì ihun tó bá wá nílé yín tó bá ti fún ẹ sẹ́yìn rẹ. ihun tó bá wá lẹ́yìn tó bá ti fún ẹ. tó bá rà àtà tó fún ẹ. tó bá ráwọn aláàtà tí wọ́n fún ẹ. mọ iye má jẹ́ kó bọ́. mọ iyì rẹ̀ má jẹ́ kó bọ́ o. ètò wálé ètò jáde tí wọ́n fún ẹ kò sí àtà tó fún ẹ o sì lè mọ iye. ihun tí wọ́n ẹ̀dàkùn àmì wẹ̀ ẹ̀dàkùn èmi ní kẹ́ máa wò ẹ jọ ẹ ti bá iṣẹ́ débẹ̀ ní o wọn ò pé kí ni ìtàfà orin tàbátì àdá lílé àádì alifayoti rashadi ayúlànà alikẹrìmọ làṣìyàmọ sọ̀rọ̀ gẹ́ìmọ̀ ṣòhídì tàbó dalimalali odigimu tabaharo lihalali. kí èèyàn tó ronú débi pé mo fẹ́ kí èèyàn ìyàtọ̀ bẹ láàrin kíkí àti kíkì. ìyàtọ̀ bẹ láàrin kíkí àti kíkì. àbáyọ̀ àdàbànjà. ìyàtọ̀ wà ń bẹ. àyè ṣé ẹ dákun ṣe mo lè sọ̀rọ̀ díẹ̀. ẹlòmíì kan kí wa ni kò kí wa. àyíṣì mo mú ẹ wá. ẹlòmíì kan kí wa ni kò kí wa. gbogbo ẹni tó bá sì gbomi gbogbo ẹni tó bá sì kí ẹ kò tí ṣe dá ó di ọjọ́ tó bá ti kí ẹ kó tó ṣe dá o. o sọ tí mo sọ. ó di ọjọ́ tó bá ti kí ẹ kó tó ṣe dá. ẹlòmíì kan kí wa ni kò tí kí wa. ẹni bá sì kíyàn nígbà míì ẹ má jà para tọra wa yóò dọ̀bálẹ̀ lásán ni àníyàn lè má dọ̀bálẹ̀ fún wa. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó máa ṣe ànàkùn náà bàbá wèrè ni o mo ti mọrú yín o gbogbo ẹ̀yin tẹ́ ń lo sà fún wọn WhatsApp tó a sì pé dòde ẹ̀ máa lárúkọ wọn lórí gbogbo ẹ̀yin pátá ni mo mọ̀ nǹkan tó mọ̀ kó ní lè máa ṣe lọ kí ló tó bẹ̀rẹ̀ rẹ̀. ìwọ tó mọ̀ kó ní lè máa ṣe lọ kí ló yẹ tó bẹ̀rẹ̀ rẹ̀. ṣe lórí 2K náà tó fẹ́ gbà yín náà. بأرتدى المرء ثوب العز والجاه. àwọn afọ àmì wo sábàbù wọn kí mi wọn dọ̀ tún kì mí wọn ò tún wá kì mí lásán kódà wọn tún kì mí wọn kì mí délé àfa mi. ìtú ò lè jẹ́ kí n wá bàbá mi ìtú ò lè jẹ́ kí n wá lé ní pọ̀ gan. ìtú tó yẹ kó lè kọlu kí n má wà ẹ má béèrè láwọn mẹ́lẹ̀ kankan pé ṣé ká lọ àbí ṣé ká fowó ránṣẹ́. wọ́n á rò lọ́kàn mi pé ẹ dákun kí ni mo ṣe táwọn afáàmì mi sábà bí òwe kò rí látọdún tọ́lọ̀ tí ní kéka mọ́ra wa gbogbo tí mo ṣe pátá ni wọ́n yọjú síbẹ̀ kò dẹ̀ ṣe ké bóyá kódà lọ́jọ́ tí ò tí ì sí mọ́tò ni wọ́n máa wọ sọ́ọ́lẹ̀ pé aṣá ń lọ tẹ́ Àrídùnnú lọ́rùn ìwọ náà ló fẹ́ gba ìsìn nílì nísìnyí ó ṣe sáfóru láti bẹ̀rẹ̀. o fẹ́ gbá ẹ̀sìn lónìí o ń sáfóru láti bẹ̀rẹ̀. gbogbo apáta ẹ dákun
ẹni tẹ́ bá rí pé ó ń gbẹ ẹ̀sìn lẹ́yìn ayé kan ti wà tí ooru ti kọ́kọ́ mú rí ẹni tẹ́ bá rí pé ìyálé kó ra epo sínú mọ́tò rẹ̀ ó ti fìgbà kan dúró lẹ́gbẹ̀ẹ́ títì tí ń dúró re sọ́lẹ̀ rí. بأرتدى المرء ثوب العز والشان من أكرم الناس يعلو شانه وله. ọ̀rọ̀ dàbá ìjà ẹ dákun sẹ́ni gbogbo àwọn àfáà yìí báwo ti máa ṣe lọ láti ṣe yìí o bá ti máa ṣe láti ṣe lọ yìí o a ní nǹkan kan tó fẹ́ yí àníwá padà sí wọn torí pé gbogbo ayé wọn gbogbo ayé wọn ni wọ́n filẹ̀ fún wa àìsí ẹlòmíì wà pòfẹ́sọ̀ ẹlòmíì wà ẹlòmíì bàbá mi ò ayé ẹ̀ lásán ni ó fi fún wa ayé rẹ̀ lásán ni ó fi fún wa kò ní fún wa láyé rẹ̀ kò ní fún wa láyé rẹ̀. ọ̀rọ̀ alábàjá ẹ̀ mọ̀ ya àwọn ọmọ mi ìdúrà sí pé ayé lásán ló fún yín kò fún yín láyé ẹ̀ àmì ìwúṣẹ́ wà pẹ̀lú mi sá ẹ pọ̀jù táwọn èèyàn rò lọ. bàbá mi àgbà Mọ̀lánà bàbá àgbà Mudir ọlọ́run bá ṣàlékún dára fún wọn. àmín. Mudir mini hajj bàbá yẹn wọn ò ṣe kékeré sí lára iṣẹ́ tó pọ̀ ni wọ́n lè má àwọn fúnra wọn kò lè má di ayé mọ̀ tán àwa táwọn ń ta ní kí wọ́n bí. bàbá torí náà gbà mí tí ẹ bá ti súnmọ́ kan jù náà gbà mí ìyẹn lè má mọ̀ tán. bàbá yẹn pọn tó pọ̀ sí lára kò sí ẹnìkan tó bá rí ẹ̀yin méjèèjì kódà tí wọ́n fẹ́ pọ́n ilé tẹ́tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ tó bá jáde láti ẹni bá jáde yóò fi àkọlé kù. tó dédé ilé mọ̀ lè fi wúlò fún ayé. ẹ wá níṣe pé ẹ ká tó kọ tiẹ̀ ṣe fún lágbájá kó tiẹ̀ máa bá tiẹ̀ lọ ẹ ṣe pẹ̀ lánìí ẹ pé afẹ́jẹ́ kíkiri yìí kò ní ìtumọ̀ ni. يعلو شأنه وله. tá a bá wá ṣe ẹ̀san fún ilé ní àbí ní gbogbo ẹ̀san yìí kì í ṣe ní nìkan o àmì ìwọ ẹ̀wò mi ẹ̀san yìí kì í ṣe ní nìkan o gbogbo ìgbà ni o wọ́n mi àdá o gbogbo ìgbà náà la máa san lọ kọ́lọ́n kó wọlé àlùbáríkà nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ní ọmọ òsì láyé. يعلو شأنه وله. ìyá tó bí àfọwọ́ Mubarak tí wọ́n bí bàbá ọlọ́mọ ìyá bàbá ọlọ́mọ mo kí yín dáadáa ọlọ́wọ́ bá dó tì yín. àmín. mo kí bàbá Olaonipekun Olaina Sheikh Nasiruddin ọlọ́ba mi dúró tì yín dáadáa. àmín. ẹ kú oríire ọmọ yín pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ ní mọ ẹkún láyé. àmín. olúwa bá a ṣàánú ìjùbá yìí lọ. àmín. gbogbo tí ń jẹ́ ìran Olaonipekun olúwa ò ní bàjẹ́. àmín. mo kí àwọn àfọwà Idris àtàfà Mutiula ọlọ́run ní fi sílẹ̀ o. àmín. bàbá Adábánijà sẹ́rí èmi jẹ́ ẹ̀kan tó wá sí pé tí n bá ti rí yàn ní ti mọ orú èèyàn tí èèyàn jẹ́ o. gbogbo wa nígbà míì àwọn afárá mi sábàbí wọ́n máa sọ tiwa nínú àwọn tó dá sí wípé wọn ò tún gbọ́dọ̀ máa yé máa sọ jù làwọn méjì wà àjọ Mutiula àti àjọ Idris yìí kò sí tí àwọn afárá mi bàbá fẹ́ ṣe tó bá sọ pé tó bá ti pọ̀ lẹ̀kún báyìí gbogbo gbà ni wọ́n máa ń ṣe fún wọn ò kí tilẹ̀kùn mọ́ wọn láyé wọ́n wá fẹ́ràn wọn kódà dédé tó tún wálé ní gan irun tó pọ̀ ni wọ́n tún gbé níbi kò mọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run ní mọ̀ kó láyé yín. àmín. báyìí Adábánijà mo tó wá fẹ́fẹ́ jẹ́ wọn sùn yín wọ́n tún ṣèkan fún mi ọjọ́ bí mi tí mo ṣe bẹ́ẹ̀ tó kọjá yìí. èèyàn kan wọ́n post mi èèyàn kan wá sọ fún òun fẹ́ fún àfáà yìí ní birthday gift. wọ́n á méjèèjì pé èèyàn kan wá àwọn fẹ́ fún birthday gift pé òun láìkì yín pé òun ti fẹ́ mọ̀ yín tipẹ́tipẹ́ ọkọ̀ yìí sẹ́ndì nọ́mbà mi sí onítọ̀hún pé yóò text yín nísìnyí o bàbá bí eré ni nígbà tí máa wo báyìí ẹni ọ̀tọ̀ ní aláàtì ọ̀tọ̀ tún ní àlámù. àyíṣe tó bẹ́ẹ̀. ọ̀tọ̀ ní aláàtì ọ̀tọ̀ ní àlámù. wá mi ẹ̀ fún àlámù ni mo gbà kì í ṣe aláàtì. aláàtì lásán aláàtì yóò kọ akọ̀ gbọ́ notification bọ̀ àlámù yóò jẹ́ kí fóònù ẹ máa dún gbìngbìngbìn ni.
ó máa ń dá fún yín. يعلو شأنه وله. ẹni wá sẹ́ǹdì owó tó wá sẹ́ǹdì owó tó ẹ́ sí pé èèyàn kan ní èmi tí ó pé lẹ́yìn kó ṣe 50k kó máa lọ. àwọn gbogbo ẹ ò pé ẹlòmíín náà wà bí bàbá kó lè yá sí pé gbogbo ẹni tó bá ti pátá ni má fojú di o. ẹlòmíín lóòótọ́ ni kò láṣọ tó fẹ́ wọ̀ àmọ́ yóò daṣọ fún ẹ o. ẹlòmíì ò láṣọ tó fẹ́ wọ̀ àmọ́ yóò daṣọ fún ọ. kódà yóò lè máa ìrù kódà ó lè ìrò wá báyìí. má fojú di o bàbá mi o gbogbo ẹni tó ṣàánú mi láyé pátápátá púpọ̀ nu wọn ìfojú rí wọn rí. ẹni tí ń fojú kàn ló pọ̀ jù nínú àwọn olóore mi tí ń tí rí dé ní tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo ń tá a máa sọ láyé kò tó ní fóònù lọ. láì sọ fún gbogbo ìwọ náà tó rí kú sí gbogbo èèyàn ó padà tẹ́. ẹni tó fẹ́ rí kú síyàn tó wù náà ní pẹ́ kú. kí ẹ má ti wá nu kí ẹ má ti wá ẹ wá ni olùsáyé mọ̀ pé yóò kú lọ́la wọ́n máa padà máa sá fún ẹ. oníṣẹ́ rí mo ti gbé ṣe rí yẹ̀pẹ̀ tí mo gbé kalẹ̀ yìí mo ti ń wo yìí kò wo kọ́kọ́ o ó ní wàhálà ikú rẹ̀ ń wájú yín. بين الأناس مكانة وتبجيل. gbogbo àfa ẹ dákun ẹrúkú wọn mọ̀ bá. bàbá o bàbá àwọn ọ̀nà ẹ̀wò mi sẹ́rí ní táwọn ọ̀dọ́ àfà tàtọ̀jọ́ ọ̀dọ́ àfà ibi tá máa ń kì í mọ́ ni pé síyẹn ó tún ké kó tún gọ̀ ni. bàbá ó yẹ kó lè mọ̀ pé ẹni tó kó sọ̀rọ̀ àbá ẹ̀ ó yẹ kó lè mọ̀ pé obìnrin 100,000 lọ́wọ́ èèyàn ó yẹ kó lè mọ̀ pé tó wà ní àkáǹtì yẹn ju yẹn lọ nìyẹn. ìwọ sì táwa ni gànọ́mù nínú ẹ̀yìn méjèèjì ìwọ ò sì ní 10,000 lọ́wọ́. òun sì wá fún ẹ ní 100,000 o sì wá pè ní gànọ́mù. fẹ́ àkàlà ẹ dákun ibi tí mo ṣe wọ́n ti pé ẹni ìwà bàbá mi o ẹni ìwà ṣe dáadáa fún mi mo wá sọ fún ẹ bá gbọ́ bàbá bàbá níjà mo fẹ́ jọ wọn sùn yín ni o mo wá sọ fún wọn pé ìtẹ́ni ìmọ̀ ṣe fún mi ò retí ẹ̀ wọ́n ní à kódà ó ti fẹ́ kó máa mọ̀ ó ti fẹ́ kó mọ̀ ẹ̀ tipẹ́tipẹ́ kìnìkan ẹ má bá sọ̀rọ̀ tó ti ọmọ kẹ́ ẹ má bá sọ̀rọ̀ ẹ ọmọ pé ó ti ní túmọ̀ nìyẹn ẹ má bá sọ̀rọ̀. بين الأناس مكانة وتبجيل. nísùúrù ṣùgbọ́n bẹ́ẹ̀ náà bá a lọ́wọ́ ọ̀nà ọ̀sọ́pọ̀ òní ni. àmìlíò wọ́n bẹ́ẹ̀ náà bá mi lọ́wọ́ ọ̀nà kí fún ẹ náà ò lè filẹ̀. بين الأناس مكانة وتبجيل. ẹjẹ lánìí tó dáa ìtẹ búlọ̀kì orí àwọn àfa ìgbẹ́yìn ti tó. bàbá ìṣòwò tí àwọn àfa fi búlọ̀kì orí àwọn àfa ẹgbẹ́ wọn kódà o tún búlọ̀kì ẹ̀ débi ẹnu òfò. ẹni tí wọn bá ṣàdúrà fún yàn jẹjẹ tájú ẹ̀ ń gbà kí ló dọ̀dọ̀ tiẹ̀ fún ó sọ pé mo ti ń wò yín wọ́n ti fún yín lórí èèyàn rí owó gba ìjòyè èèyàn rí àní wọ́n ti ṣe lẹ́yìn yín sẹ́ yóò wá máa wò pé ẹni tóun ti kú òní yóò lọ gbé ẹ̀yìn gba kínní kan fóun níbi tí wọ́n búlọ̀kì òrèdè. Aji Idris Ọlọ́run ní fi sílẹ̀ o. Àmín. Ní dáadáa mo kí ọ̀rẹ́ yín náà. Àfọ Ajiwa Shakirullah Ọlọ́run bá mi dúró tì yín. Àmín. Mo ká alájà Nizamiya, alájà Mọ̀rìkàṣíyà, gbogbo àwọn atátó jẹ́ olólùfẹ́ pátá Ọlọ́run bá mi dúró tì yín pátá. Àmín. Ẹ bá gbọ́dọ̀ tó ń pa Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Lórí àfáwà tí wọ́n sì fẹ́ dá a lára yá dáadáa àfáwà ìmọ́lẹ̀ ayọ̀, ìmọ́lẹ̀ orin. Mo tún fi kun náà ní Ọlọ́run níjó bàjẹ́. Àmín. Sheikh wa Ibrahim Ọlọ́run ní fi sílẹ̀ ẹjọ́ kò torí wọn torí kalẹ̀ gbádùn wọn dáadáa torí mo fẹ́ fa balẹ̀ dáadáa lẹ́nu bàbá ikú wọn là ń ṣe. Mọ ní ẹ wò kọ́ ẹ dẹ́kun ẹjọ́ ẹ wò mí nínú tí ó lágbára jù láyé ìlọmọ wà ẹjọ́ àwọn làwọn lẹ́yìn. nínú tó lágbára jù láyé lọmọ wà. Amaliki báàbù ọ̀la ọ̀ya.
باب العلا مغلق مفتاحه عمل بالجد لا أمل قد يقتل الأمل بالجد لا أمل قد يقتل الأمل. Aba Adabanija. Bàbá Adabanija o. Ẹ láti pé orúkọ yìí mo kàn ń pè látẹ̀kan. Ẹ ṣáàkùn ẹ jẹ́ kí n máa rí orúkọ yìí yẹn ó dùn mọ́ mi lẹ́nu dáadáa. Bábùlì òlà. Wọ́n ní ọ̀rọ̀ ẹni fẹ́ fún yàn kó gbọ́dọ̀ pọ̀jù ẹni fẹ́ gbà nǹkan lọ. Ayé sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹni tó fẹ́ fún yàn kan kò gbọ́dọ̀ pọ̀jù ẹni tó fẹ́ gbà nǹkan lọ. Amiru, wọ́n gbọ́dọ̀ mọ̀ pé a ṣe nǹkan lónìí. Ayé sọ̀rọ̀ yẹn sọ. ayé gbọ́dọ̀ mọ̀ bá ń ṣe nǹkan lónìí. Farabalẹ̀ máa tẹ̀lé mi lọ ìtumọ̀ kọ́sọ̀ tó wájú lóṣù kìí ṣe. ọ̀rọ̀ ẹni tó fẹ́ gbà nǹkan ó gbọ́dọ̀ pọ̀ ju ẹni tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ lọ. Èèyàn ṣe voice note 30 seconds sí ẹ pé òun ní ìdí kan nígbà tó dá padà ó fún 1 minute dá padà kúkú má gbọ́ mọ́. Ayé sọ mọ́ má gbọ́ mọ́ ihun tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ ò sí. ihun tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ kò sí ni. Kí ló tún wá kí ní sùúrù kí ló tún wá ń waste data fún. Ayé sọ tó. kí ló ń waste data fún. Àní ihun tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ kò sí ni o. Ayé sì sọ ma pé ọ̀rọ̀ ó lòdì wọn. Torí Amiro tí n bá sọ̀rọ̀ báyìí má tẹ̀lé mi ó lè jẹ́ dédé tí mo sọ sí yẹn kọ́ ni mo ní kó sọ mọ́ ẹtí mo kọ́kọ́ sọ síwájú yẹn ni mo wà pẹ̀lú. Kí ló ń download ẹ̀ fún mọ́? Kódà send as àgọ́ kò yẹ kó ju 1 second sí lọ. Afọwọ́ àdúgbò sábàbù yìí àtìdàmọ́ ilé mo fẹ́ sọ àṣírí mẹ́ta kan ó tán òun náà ní fi ṣe wá sí. Gbogbo èèyàn kí àwọn àfọwọ́ àdúgbò sábàbù gbogbo ẹ̀yin sọ pé mùkà ṣèkù amúfúlákì o ẹ̀yin náà kó palẹ̀ mọ́. Bábùlì òlà. Mo fẹ́ràn àfa yẹn gan. Ó rọ̀ kọ́. Ẹ bá kun ọ ti gbé mi lọ ìsàlá ibi díẹ̀. Bábùlì òlà. Mùgìlá kún mi fún tààrùn làmàlú. Mo kí àwọn olólùfẹ́ mi náà ìlú dowó pẹ̀lú ògùn Ọlọ́run. A ṣe títí ọdún tó kọjá ẹ̀dàkùnrin tí wọ́n mi létí náà ọdún yìí náà á tún dá sí i. Bábùlì òlà. Adabanija. Mùgìlá kún mi fún tààrùn àmàlú. Kò ní dá fún àfa àtọmọwọ́ gbà tó mọ̀wọ́ náà. kò ní dá fún àfà tó mọ́wọ́ gbà tí ò mọ́wọ́ náà. Kí ló dé tí ò ní lè náwó? Wọ́n ṣe fake transfer sàrà fún ẹ ìwọ náà tó wá ṣe ìwọ náà fẹ́ ṣe sàrà fún èèyàn tó wá ṣe fake transfer. Nígbà tó mọ̀ pé o kábíbù láti jẹ́ àfà kúkú lọ kú tìgbà yẹn iṣẹ́ pọ̀ tó lè ṣe má ló máa fàdùn mọ́rẹ́ǹtì. Bábùlì òlà. Àṣírí mẹ́ta ni mo fẹ́ sọ ẹ̀ ń kí wa gbé ẹ dákun àwọn àfọwọ́ Abdul Shabab Aridunnu Jauzu ẹ ṣe kínní kan ẹ jẹ́ kí àwọn àmìwù náà tó dá sí pé ihun tó lè fáwọn èèyàn láti ṣe ni wọ́n ṣe fún wa wọ́n wá rí ihun tó lè fáwọn èèyàn láti rí. ihun tó lè fáwọn èèyàn láti ṣe ni wọ́n ṣe fún wa wọ́n wá rí ihun tó lè fáwọn èèyàn láti rí. Tó bá dẹ̀ ṣe ohun tó lè fáwọn èèyàn láti ṣe tó bá ṣe ohun tó lè fáwọn èèyàn láti ṣe ìwọ náà ó rí ihun tó lè fáwọn èèyàn láti rí. ìwọ náà ó rí ihun tó lè fáwọn èèyàn láti rí o. Kí ni àkọ́kọ́ òun náà ni pé wọ́n ní ìgbà fún tó pé àṣírí àkọ́kọ́ nìyẹn tí wọ́n fi ń lọ gbogbo ni wọ́n ń tẹ̀léra wọn. Àmì Sàbábì kọ́kọ́ lọ sí Mọ́kà nígbà tí wọ́n lọ Mọ́kà à ń wò pé yóò lọ́dún tó tẹ̀lé ṣé Jàmálì náà ó lọ nígbà tó Ọlọ́run tún ṣe náà Ọlọ́run tún ṣe kí ló fà á kì í ṣe pé ẹ ò mí gbogbo nǹkan kọ́ lówó ìdáyẹ̀ fẹ́ gbàdẹ́ nìyẹn. Ó ní babalágbájá yìí lówó ni wọ́n ní téèyàn bá lè náwó ó yẹ kó ṣe kí ni o kó lè nára nígbà
nígbà tó lọ́hún ròyìn nígbà tó lọ́hún rìn nígbà tó lọ́hún sọ̀rọ̀ kan náà Al-Qur'an ni pé aládùlùkùn máa la he. على تجارة تنجيكم من عذاب أليم Ọlọ́run ló fẹ́ ju òwe kan fún yín nígbà tó wá àkọ́kọ́ yá tó mi lóyá. تؤمنون بالله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. Ìyẹn túmọ̀ sí pé nígbà míì Amiru Ọlọ́run fún wa ní chánsì pé tó o bá ti lè náwó ó yẹ kó lè nọ́ra. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. Lóòótọ́ olówó tó fẹ́ fún wa ṣé tábà pè é ṣó máa tètè wá. Ọlọ́run fún wa chánsì ni o irun táwọn afárá mi ṣàbáfù ní nìyẹn wọ́n nígbà wo débi pé kódà gan wọ́n tún ròyìn wa láì dá fún wọn náà wọn tún kọ̀ ní pé ṣe àwọn ẹni ìlànà tẹ̀lé. Níbi tó yẹ pé oníkálukú sì ti púrúfù sátífíkẹ́tì pé nǹkan báyìí sátífíkẹ́tì mi lélẹ́yìn nǹkan báyìí ni mo gbé jáde ní ẹjọ́ tó dẹ̀ ní gbogbo ẹ̀ náà tó ò nígbà fún. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà bá ti wà yìí abáwa mi ihun tí ò jẹ́ ká yẹ kó yẹ nítumọ̀ náà nìyẹn ó ti lè ní gbéraga jù kí ló ń ṣe gbéraga fún níwọ̀n tí ìyàwó ẹ̀ ń bọ̀. باب العلا مغلق مفتاحه عمل. Tó bá yẹ sí pé ìgbéraga ló fi pinnu ayé wọn ni ẹ bá jẹ tàn yín ẹ lè ní kankan o. Kí ni nínú ẹni tó gbọ́ jù láyé yìí ni mo wà. Àìdùnnú mo mọ tí mo sọ o. Ìgbọ̀ tó bẹ́ẹ̀ kí n tètè máa wọnú ààbò mi. Àyè sọ bẹ́ẹ̀ yìí gò tó bẹ́ẹ̀. Ẹ gò tó bẹ́ẹ̀. Kí n máa wọnú ààbò mi. Kẹ́ máa wọnú ààbò yín. Kí n lè ṣe transfer. Kó lè débìtì mi. باب العلا مغلق Èmi ò kì í ṣe dọ̀dọ̀ yọ. مفتاحه عمل. Gbogbo ẹ̀yin bọ́bọ̀ náà tó ṣe dọ̀dọ̀ yọ Ọlọ́run bá yan ikú ń bẹ́ẹ̀. مفتاحه عمل. Àlùmọ́jìrì gbà. مفتاحه عمل. Adáwò bàbá mi Adáwò ìtò gbà tó pọ̀ lọ́wọ́ wa lọ́wọ́ ìtò gbà tó pọ̀ lọ́wọ́ wa náà ni pé wọ́n nígbà fún tó pé nígbà tí ẹ bá wá ń kí wọn nígbà tí ẹ bá ń kí wọn ajá kí àwọn náà tí wọn ò ṣègbéraga lórí táwọn mọ̀ pé pẹ̀lú gbogbo tá a mọ̀ yìí bàbá mi kódà nígbà míì àwọn òbí kan wà tó sí pé ṣẹlẹ̀ àwọn afárá mi ò sábàbù yìí tẹ́lẹ̀ omi bá fẹ́ nídìí wọ́n gbà míì tí n bá kódà ìka ti ṣẹlẹ̀ rí tí wọ́n sì pé torí pé ẹnìyẹn ò san ara ẹnìyẹn ò sanwó ẹnì mọ̀ pé bó ṣe wà wọ́n ní pọ́lísì àwọn méjèèjì wọ́n ti máa jẹ́ kó mọ̀ lórí tátọ́ọ̀sì kó tó wò ní ẹ pé sórí wọ́n tó bá ti tó ń ṣe òde báyìí wọ́n já ẹ sí ni tó wọ́n lákàn owó ẹ̀kọ́ wọ́n lè pé ìwọ̀n ló ń bá wí yẹn. bó ṣe wà yìí wọ́n máa fún ẹ notice kalẹ̀ lórí tátọ́ọ̀sì wọ́n lówó bẹ̀. sórí wọ́n tó máa pè wá tó máa ṣe báyìí wọ́n já ẹ sí nìyẹn ẹni ẹ wá pè wọ́n kò wá fẹ́ sanwó fún wọn ẹni ẹ wá kọ́ngùn sí mi bẹ́ẹ̀ ni mo pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ pé Amiru ẹ dákun ẹ máa ń lọ sórí àfa yẹn wọn ò sì yẹ ohun yẹn lẹ́ẹ̀kan náà pé ẹ máa lọ lẹ́sẹ̀kan náà dẹ́ni tó bá ti rí bẹ́ẹ̀ o ti dí bẹ́ẹ̀ náà nìyẹn à ń lọ náà nìyẹn. بالجد لا أمل. kí wọ́n ló fà á ìwọ náà lé òbá ìgbéraga ti pọ̀ jù ní. olùbá ṣé wù ẹ pé ṣé wù kílẹ̀ ń lò tòbí kílẹ̀ ń lò tẹ̀ fi ń ṣayé wọ́n sọ fún ẹ pé láwùrà náà ni dìde tún ní ẹ tún gbé títa bẹ́ẹ̀ yẹn wá jẹ́bẹ́ tí ìkọ́fẹ́ ṣe ẹ ni. kí ló ń wá káàkiri ìgbéraga ò sínú àwọn àṣírí àkọ́kọ́ wọn nìyẹn tí wọn náà bá lè ní ìrùwà bẹ́ẹ̀ abàdàmẹ́jà mo yá àwọn èèyàn tó gbá ju yín ni nígbà tó débi tó ń lọ tó wọn làwọn ọmọ yìí mọ́ ni Ìgbà tí wọ́n débi tó ń lọ tán. Àyìn ló ti gbé láti bẹ̀rẹ̀. Àwọn èèyàn pọ̀ tí wọ́n gbà wájú yín. Ìgbà tí wọ́n débi tí wọ́n ń lọ tán wọ́n làwọn ọmọ yín mọ́. Ìwọ náà mọ̀ pé ìwọ bàbá
wọ́n náà mọ̀ pé kó tó débi tó ń lọ ẹ̀ náà àwọn náà la sànú ẹ̀ débẹ̀ kódà ẹni tó ń wọ mí ẹni tó ń béèrè adìẹ àtàgbò lọ́wọ́ ẹ̀ náà á la fún ẹ. ẹni tó ń béèrè adìẹ àtàgbò lọ́wọ́ rẹ̀ ala fún. dìdì náà ayé náà ò dùn dọ́nà àndọ́sẹ̀dì lọ wọ́n béèrè fídíò lọ́wọ́ ẹ̀ wọ́n sá káàkiri wọ́n náà mọ̀ pé ò pa. tó má bá bí ẹ̀dá sẹ́ni fídíò gbogbo èèyàn kan ló máa bá yé débẹ̀ àwọn kan ti bàbá mi àwọn kan ti bá yé débi wípé tá a bá sọ fún ẹ pé bí ó ti rí náà lélẹ́yìí yóò rí bẹ́ẹ̀ kí ló ń da ẹ láàmú lórí pé kí ni lórí tátìkì tó fẹ́ gbà náà dìdìrín ló wà ń borúkọ ẹbí yín jẹ́. bílíjì tìlà àmàlùn. Amiru tátìkì lásán náà ni kí ló lè fẹ́ fi hàn náà pẹ́pẹ́ yẹn náà ni. Adáwò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfa ẹlòmíì kéwù ni nígbà tó kéwù tó kò kí ayé mọ́. Òun ló fọ́ tó sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì òfin rore mọ́ gbogbo ẹni tó bá di aláyè mọ́ ẹ láyé yìí yóò padà kú lójijì ni. kọ́dí yẹ kí tùlù lè àmàlù. Gbogbo ẹni tó jẹ́ sí pé never trust loyalty of a poor person. Ẹni tí ò bá ti dáa fún ẹ má trust loyalty wọn o. Ẹlòmíì ń bẹ bàbá mi àdá o torí pé kò ní ohun tó fẹ́ ní ni o ló fi ń wá sọ́dọ̀ yín o. Ọjọ́ tó bá ti ní nǹkan yẹn tán àbá àlùbáríkà mú kí n dáadáa. bílíjì tìlà àmàlù. kọ́dí ẹ̀kìtùlù àmàlù. Wọ́n ṣètò láti àtì ní sẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí náà déédéé kódà ó ṣe déédéé wọn náà. bílíjì tìlà àmàlù. Ẹ bá wọ́n kẹ́ fún àlùbáríkà rẹ wá. kọ́dí ẹ̀kìtùlù àmàlù. bílíjì tìlà àmàlù. kọ́dí ẹ̀kìtùlù àmàlù. Dídìrín ó gbọ́n tó ọ̀fẹ́ gbà tó ti dà fún ẹ gbà tó dà fún ẹ kí ló tó wá sọ padà fún wa. Àìsàn bẹ́ẹ̀ ó máa ń tó o fẹ́ gbà nígbà tí o ti dá fún ẹ. má yọ ọ̀rẹ́ padà ó gbà kò sí pé ó mọ̀ ọ́ gbà ó gbà ni mo sọ. ó gbà ohun tí o fẹ́ nígbà tí o ti dá fún ẹ. Ó tún bá a nu bàtà kódà a tún fẹ́ lọ sọ́nà ìdíyìn òun ló sáyé gbáyọ̀ nù ó tún bá a lọ. Gbogbo ayé mi ẹ̀yin náà ni mo fi sìn irọ́ ni o torí kò ní o tó bẹ́ẹ̀ ní kí o kí ló dé sí lọ́wọ́ tún kí ló dé sí lọ́wọ́ fún tó ó búlọ̀kì ni ó búlọ̀kì àfáà ni. Àbú ẹ̀yin ò gbàgbé àwọn èèyàn tó ń ṣe é lóore. Ọba Bùdí wà níbí náà kò sí kódà kí ẹ máa bísí tó bá nídìí ẹ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ṣebí òun náà ni ìkàlẹ́ pè yìí ibi tí yàn bá ti rí Hamid tí yàn ti rí Lisanu tí yàn ti rí bàbá wa Aminu Waizi kí ló tún kù. Gbogbo mílíọ̀nù náà ló wà lórí kalẹ̀ yìí. àná sùnyẹ́múdà òfin lọ́wọ́. Ọmọ ẹ̀dá o àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì. àná sùnyẹ́múdà òfin lọ́wọ́. Ajá Nìsàmíyà alẹ́ àmọ̀kájí àmọ́kẹ́yìn náà dáadáa. ìlà fàáìlì. Ẹ̀dàkùn rọ́dọ̀ ẹ wò mí mo ti kí yín. àná sùnyẹ́múdà òfin lọ́wọ́. ìlà fàáìlì. Pẹ̀lú ògùn Ọlọ́run wọn ní búlọ̀kì ẹ̀yìn náà lójijì o. láyò múdà ònàlù. Báwo mi Adébánijá o sẹ́ni irú owó ẹ̀ náà ni àfọ àwọn arọ́dọ́tù kàlámù ẹjọ́ dákúndákun náà ni gbogbo àwọn àfọ arọ́dọ́tù kàlámù yìí náà ni wọ́n wà. Mọ́kà ẹni tó fẹ́ fún ẹ ní mọ́kà pé mo fẹ́ fún ẹ ní mọ́kà gbà ó múra abákò yìí sí o. Àwọn mi àdá o ṣé mọye tí wọ́n gbé ó múra kalẹ̀ kí wọ́n tó fún yàn ẹ mọ̀ pé ẹni tó ṣe kídímọ̀ yàn gba umura ṣe mọ̀ pé ó lè ṣe kídímọ̀ náà gba ilé náà kídímọ̀ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣe mọ́ o bàbá mi oníkálukú fẹ́ bíùdù ara ẹ̀ ni ó ti gbàgbé pé iwájú èèyàn kan náà ló gbà kọjá àwọn náà tẹ̀lé yàn àbá bó ti wà yìí nínú ẹni tí mo tẹ̀lé láyé tí mi ò lè gbàgbé láyé ni alájọ ọkọ̀ mọ́ òdìnnà ayé lóyún wà. Mo tẹ̀lé wọn tinú tẹ̀mí kódà nígbà tí mo tún débi tí mo lọ tó mo tún tẹ̀lé wọn. Kò sí ẹnìkan láyé tó ga tí ò ní wálẹ̀.
kò sí kankan tó tu kò sí tó kọ́kọ́ tuntun tó tuntun náà yóò padà gbó kí ló wà lọ́wọ́ rẹ gbogbo ayé náà ojú 16 Pro Max lọ lẹ́yìn yẹn náà kí ló tún kù tábà gba fóònù tó wà lọ́wọ́ rẹ náà ṣoṣì láti mẹ́jì mi jẹ́ àgbàwò. An-nasu yamudahu filaun. Dídìrín onífóònù ńlá ò mọ̀yán ńlá. Onífóònù ńlá ò mọ̀yán ńlá. Fóònù ńlá ló ń lò ò mọ̀yán ńlá. Fóònù tó lẹ́ ń lò yẹn náà tábà ní pé gbogbo àwọn tó ní nọ́mbà olóyin fóònù yẹn náà ṣé ò lè pọ́n gbọ́gbé. Gbogbo àwọn tó kó nọ́mbà wọn sórí fóònù ṣó lè pè wọ́n kí wọ́n gbé. Àwa kan wà wò mí kọ́kọ́ lọ mọ̀ pé gbogbo èèyàn pátá tó bá yí fúláṣì yẹn kọ́ ló máa gbé padà torí ò ti débi tó ń lọ. Dídìrín wọ́n wo sẹ́tọ̀sì ẹ̀ ni wọ́n wo sẹ́tọ̀sì wọn ni wọ́n ti wò títí ẹ̀. O sọ bẹ́ẹ̀. Òun wo sẹ́tọ̀sì tiwọn ni wọ́n ti wò títí ẹ̀. Iṣẹ́ wo ló fẹ́ ṣe níbẹ̀? Ọdọọdọ tí wọn náà bá lé ọdọọdọ tí wọn náà bá ṣe débi pé wọ́n wo títí ẹ̀ padà wọ́n náà ti ẹ̀ ń déyàn ni. Onídìrí onímọ̀ iná bá alágbádá lọ́wọ́ dídìrí ẹni tó lè tààtì kó yí fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Láwọn àti àká ìbò ẹ̀ tipẹ́tipẹ́. An-nasu yamudahu filaun. Ẹlẹ́ẹ̀kejì àbá Adébánijá kí n gbé gbòǹgbò sílẹ̀. Òun náà ni pé irú táwọn afọ àmì Shabaab ní tó lóun fi ń jẹ́ ká ìwọ kó nítumọ̀ báyìí náà ni àlùkò náà. Wọ́n ní ayọ̀ ọkàn. Gbogbo tó bá wá sẹ́kọ̀ọ́ pátápátá sẹ́yìn ìtẹ́lẹ̀mí ọmọ nìyẹn gbogbo èkó tí wọ́n máa ń wá yẹn. Èmi jù wá yìí. Èmi kì í mú wọn kankan tó wá o wọn ò kì í sí bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé nǹkan báyìí la fẹ́ gbà tí n bá wá kódà mo máa tẹ̀sán níbi pé màmá wò pé jẹ́ kí n wo ìwà àwọn ẹni yìí ṣé wọ́n ní tẹ̀lé wọn àbí wọ́n ní tẹ̀lé ọ̀run tó bá ti wá fẹ́ máa lọ ẹ máa kódà ìgbà mímọ̀ wà pé wọ́n ti máa lérò pé ó yẹ kí n fún àwọn ní owó àti padà mi ò ní fún wọn màá jẹ́ kí wọ́n délé kódà ó yóò lọ́sẹ̀ kan mọ́ máa ṣe pé yẹ káwọn afáyẹ tiẹ̀ tẹ́ẹ̀sì mi pé ṣé àdàfún ẹ̀ ṣé gbàgbé wa ọ̀ wá ní mẹ́sẹ̀gì wọ́n á rí kódà pé àwọn eléyìí láàrin ọkàn dáadáa sọ pé ìwọ náà ó ya wèrè gan kódà tá a bá tún fún ẹ lówó báyìí sójú ẹ náà ló ti máa kà á pé ṣéwù amọye tápà amọye tẹ kó fún wa wọ́n ní ẹ̀yọ́ kan ẹlẹ́kẹta wọn náà ní pé nínú tí wọ́n tún ní bàbá Adébánijá ẹ jẹ́ kí páyẹ̀ síbẹ̀ àmì ìwé ẹ̀dá kan ẹ̀wọ̀ mi tí wọ́n ti pé ó lè fún àwọn èèyàn láti ní òun náà ní pé sẹ́ni bó ti wà yìí àwọn méjèèjì àbí Shabaab àti Aljamooli tẹ́ẹ̀ fi lè rí àárín ara wọn òun náà ní pé kí ni o àwọn méjèèjì wọn ò kí ń fi àṣírí pamọ́ fúnra wọn dídì olóòsọ̀rọ̀ Aljamooli fún àmì irú èkó ti mọ̀ pé àwọn méjèèjì ti gbọ́ nìyẹn Adébánijá olóòsọ̀rọ̀ Amiru fún Aljamooli ó yẹ kó lè mọ̀ pé àwọn méjèèjì wọ́n ti gbọ́nu. ó ní pé etí kan ni wọ́n jọ ń lò ojú kan ni wọ́n jọ ń lò tí Amiru bá wò nǹkan ó yẹ kó lè mọ̀ pé Aljamooli náà ló wò nìyẹn torí tí wọ́n sọ yẹn náà wọ́n ló mọ̀ o. Fi'lan inda fa'ilihi. àbáwá ìmọ̀lẹ̀ ẹ̀dàkùn ẹ̀sùn mọ́ mi dáadáa. La yumudahu nalu lakin yumudahu asalu. pẹ̀lú ògùn ọlọ́run olówó lábẹ́ ti farabalẹ̀ yìí Amiru àbá yìí farabalẹ̀ gan. pẹ̀lú ògùn ọlọ́run ó bá mi ṣe mọ́kà fẹ́yìn náà láìpẹ́ yìí. Amina. pẹ̀lú ògùn ọlọ́run máa mi ṣe fún yín. Àmín. bàbá Adébánijá ọlọ́run máa mi ṣe fún wọn. Àmín. wọ́n ń fún yín ni ẹ gbà á ni ẹ rọra yín lọ ni lọ́dún yìí náà kẹ́tẹ̀ kọ́kọ́ fi umra dìde ẹ kọ́kọ́ fi umra já lójú náà. bàbá mi umra mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ayé mi ìgbà tó yà àwọn èèyàn sọ fún mi pé dìde kò ní kọ́ tó ń fowó ṣe umra ní lọ kò tí lọ ájì fótó pa ájì náà lọ ṣé ájì náà ló wà lè tó yẹn ni ájì ló lè tó yẹn ni ó yá ẹ tún gba ájì sí kó pẹ́ lẹ́kẹ̀sán tí mo lọ gbà tó tún yá wọn gbà tó tún pé àbí kò tún lọ ó tún mọ̀ pé ìsọ ayé fún gbà tó tún yìí tí sinmi January fẹ́ dé ìgbà tó tún January òní ẹ tún gbà múra kan sí kó pẹ́ lẹ́kẹ̀ wá ìgbà tí mo rẹ̀ bẹ̀rẹ̀ àkọ́kọ́ mo dáwó ni tí mo fi lọ oṣù kan ni mo fi dáwó tí mo fi lọ mọ́kàlá àkọ́kọ́ ẹlòmíì àwọn máa ń sọ tó yẹ fáwọn Amiru pé in tó ṣe mí tó bá ṣẹlòmíì kódà wàá ti kúìtì tipẹ́tipẹ́ wàá tí kò ṣe mọ́ láàtà kó o mọ́kà fún èèyàn tó yá sí pé ó sì ná jẹ bàbá mọ́kà àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ lọ láyé mi tí mo dáwó mo kó mọ́kà yín tó gbé mi pàdé aláàánú mi lẹ́ni nìyẹn
wa kọ́. Àwọn tó sọ ń bẹ lókèrè. لا يمده النهل Sọ pé sùúrù sọ pé wọn náà ní wọn ò mọ bó ṣe ń jẹ wọn ni. لكن يمده العسل. Nísùúrù. Mama bẹ̀rẹ̀ screenshot mọ́ ti nǹkan tó fẹ́ bá yẹ̀ jẹ́ náà nìyẹn. Tó bá ní pé send gbà kó ti send jẹ náà nìyẹn. لا يمده النهل. Bàbá rẹ̀ ìdí tó ní pé please send screenshot sódò rẹ̀ rẹ̀. Kò lè post yẹn náà ní sá. Gbogbo yẹn àfọ yẹn náà tó dá sí pé ọ̀pọ̀lọpọ̀ àánú yín náà. Ìmí ìnú yín sínì náà lásán náà ni o. Mo kó wọn lọ́nà tó text ara rẹ̀. Gbogbo. لا يمده النهل. Ẹ wò mí. Gbogbo ọ̀nà text ara rẹ̀. Bàbá, òun ló text ara rẹ̀ pé thanks for today sir. Nọ́mbà kejì yẹn, dìdí wọ́n ti fẹ́ pò sí ẹ̀ kò tún wọ́n ti kọ́ tiẹ̀. لكن يمده العسل. Bábí Adébáníjà, gbàtà àwọn òkè skisọ́ tó pò sátúwárí my number 2. Wẹ̀rẹ̀ dédé yìí. لا يمده نهل لكن يمده العسل. Pẹ̀lú ògùn Ọlọ́run, àwọn Adébáníjà, Ọlọ́run wo lálùbáríkà ọmọ tá a kó yìí. Pẹ̀lú ògùn Ọlọ́run, àwọn AMIR SHABAAB kó tó dọdún tó ń bọ̀ tọmọ yìí bá pọ́dún kan ilé yín láti ṣe. Àmín. Èmi mọ̀ bẹ́ẹ̀ o torí ó ń báláṣì bọ̀ díẹ̀ nìyẹn o. Bàbá mi àdá mo fẹ́ràn yín gan. Bàbá mo fọ́ fún yín gan ni o. Kódà ìkọ́kọ́ ṣe láìpẹ́ yìí àfáwọn ọ̀rọ̀ nìkan ni mo sọ fún mi ò bẹ́ẹ̀ sọ fún yín. Bàbá mi àìmọ̀lẹ́sì ló pè mí fún yín ó pè mí pé Àìdùnnú ṣọmọ nǹkan tí ń jẹ́ Adábáníjà nílùú Òṣogbo. Àdálẹ́ dẹ́rùkọ yẹn. Mo sọ fún wàláì mo sọ fún bàbá mi àìmọ̀lẹ́sì nìyẹn o. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní èèyàn kan ló wá bá àwọn pé Àìdùnnú mọ Adábáníjà pé nǹkan kan ṣẹlẹ̀ o pé kí n bá àwọn rọ Adábáníjà kó lè gbójú kó bẹ́ẹ̀ nígbà tó yá mo ní àdá èèyàn ó gbàdá bẹ́ẹ̀ ẹ jẹ́ kó pè lọ́dún ọ̀dọ́ kí ó kó bọ̀. لا يمده النهل. Ó ní ẹ jẹ́ kó pè lọ́dọ̀ bó o ní kí ló ṣẹlẹ̀ báyìí kókó báyìí. Ó ní ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ yẹn bá le gan. Ìgbà tí mo ní kó le gan wọ́n á step ẹ̀rí kì í sọ fún yín. Àti yanjú ẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Pẹ̀lú ògùn Ọlọ́run máa ń dúró tì yín dáadáa. Bàbá àgbà Mudiu ìtura àgbáyé ni àṣà àtàlùkù sí ìkọ fún wọn. Mudiu Minaj lẹ́yìn yẹn náà àfàwà kọ́ wá ju wa débẹ̀ èmi ò dúró sí ibà ìdí ẹ̀ tẹ́ fi kọrin dáadáa fún wa. Àfàwà àlùbáríkà rẹ̀ wà náà ẹ dákun ẹ bá ń ṣàdúrà fún àwọn náà bàbá mi wọ́n ṣẹ̀jẹ̀ láti Mọ́kà náà ni. Àbádábáníjà Mọ́kà fresh ni àwọn ẹ̀ pé ti last year àwọn lọ ṣe ti last year àwọn ṣẹ̀jẹ̀ ti yẹ yìí ni. Ìtàn sọ lọ́wọ́ gbà fún nìyẹn. Aláàjì wa Sàùtì Arẹwà ló gba Mọ́kà fún wọn lóde. Wàláì. Ayé Sàmíù ìrìn bẹ̀ yẹn pẹ̀lú ògbó náà kò ní bàjẹ́ fún yín. Ẹ dákun ẹ ṣe kíá o, à ń bọ̀ wá jẹ ti yín náà o, ẹ dókòó. Ọlọ́run wọlé àlùbáríkà Ànábì wa Muhammad. Aláàjì wa àlùbáríkà Arẹwà ẹ̀ ní mọ̀ọ́sì láyé. Bàbá Adébáníjà lórí stage báyìí náà ni o. Wọ́n yìí sọ fún Sheikh wa Adam Anamaji pé Anamaji lóòótọ́ mo mọ̀ pé Ọlọ́run kẹ ẹ̀ka ẹ̀ sọ o àmọ́ nǹkan kan mo fẹ́ kẹ́ ṣe kódà tẹ́ ẹ̀ bá ní ṣe mi mọ́ ẹ kó ẹ wò làákàyè kódà tẹ́ ẹ̀ bá ní ṣe mi mọ́ ẹ ṣe léyìí fún mi wọ́n ní ìwé ẹ̀kẹ́ bá mi rán àlùbáríkà ní Mọ́kà lẹ́sẹ̀kẹsẹ̀ Anamaji dẹ̀ ní kí tó bá yí bẹ́ẹ̀ o ti rí bẹ́ẹ̀ náà nìyẹn lẹ́ẹ̀kan náà báyìí safe trip lákan rí àlùbáríkà tuntun kódà èmi gan ní àdéhùn kan tí mo ṣe fún èmi ti rò pé kíníyàn ò lè bọ́ sí mọ́ pé ó di ọdún tó ń bọ̀ pé báwo ló ṣe já bẹ́ẹ̀ nígbà tí màá rí mo àlùbáríkà safe trip ni Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ò ní jẹ́ kó jà sí mọ́ fún yín. Àmín. Bó ti wáyé bẹ́ẹ̀ náà Ọlọ́run máa ṣe fẹ́ yín náà. Àmín. Gbogbo ara lápapọ̀ á kóra lọ Mọ́kà bẹ́ẹ̀. Àmín. Ìdí ni wò pé iṣẹ́ wo ni mo ń ṣe. O ní tó trọ́ọ̀sì ara ẹ mọ́ ni. Dídí ẹni sùúrù nígbà gbẹ̀yìn lélẹ́yìn sórí ìwọ náà tí wá sí pé o mọ̀ pé iṣẹ́ yẹn náà ò lè sá Nàìjíríà o. O mọ̀ pé o lè sá Nàìjíríà o mọ̀ pé ẹni tó fẹ́ sọ pé ẹni tó fẹ́ mú rẹ̀ náà kó tún lọ Mọ́kà. Mo máa dúró lórí tátìkẹ̀ tó ń gbà.
lóṣooṣù má máa ná múmúra mọ́. Ó ti ná múmúra jù gbọ́n aláàánú wá búrò kí ẹ̀pẹ́ ìráfà ilé yìí múra tèmi ò tí ì lọ. Oníṣẹ́rí kan ìsàrà tàbí ṣe múmúra láfi ṣe dídìrín. Ó tún gba sàrà múmúra. Ó tún wá lóhùn lòun ó lọ. Ìkan yẹn náà ń díwọ́ náà lọ́wọ́ o. Ọlọ́run ó ṣe rọrùn fún wa. Bàbá Mudiu, Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ard. ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده العلي العظيم. Ìyàwó àfọwà ìyàwó tí wọ́n jẹ́ ìyá ọlọ́mọ ìyàwó ó ti di ìyá Mustapha ìyá Wizzy ẹlẹ́kùn bó orí bílẹ̀tì Wizzy yẹn ṣé wíṣkì tilẹ̀ sọ di Wizzy ok FC ní ẹ máa sọ pé bó o ti ń dùn yìí o alájọ sàwùtà ìwà kọrin kan bàbá mi kí n máìkì fún wọn nìyẹn bàbá dáwájà ó ní mo ti jáde nígbà kan o níbi eré sísá o ó ní tàdá ohun tó sọ pé wọn ò rí ìmọ́lẹ̀ lára mi ó ní bóyá la ó sọ oríire ìrẹ̀wẹ̀sì ìbàdí Amiru ó ní mo dẹ̀ tún rọ́mọ tóhùn mi ó tún sọ pé rárá Àlùbáríkà ó ní màmá òun jáde sí àyẹ̀wò sọ pé ànìsọ̀míyà bọ́dì tí ò ní ẹ́ńjìnì ẹ̀wà lásán lónìí ká sọ pé oore ni ibi ẹlẹ́wà dé iná oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa oore ni ibi ẹlẹ́wà dé iná oore ni ká tó sáré. Adéwálé oore ni ibi ẹlẹ́wàdé yìí náà oore ni àwọn ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré o báwa gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní ilé wa oore ni.